èrò bá mi ká lọ sí ìgboro Ẹ̀gbá ká lọ wáriwo ayọ̀ tó wọlé dé. Ìyọlá Aduke Destiny ní Ṣayé Oríkádún pòdúsà Ijebu Ọ̀kín lolúwa bá tún fọdún kan kún ọdún ìbí ẹ̀. Sinimá tó ti gba gbogbo ayélujára bí ajere. Ẹ̀dá tó bá lọ ní YouTube ló lè ṣàlàyé ẹ̀ gédégédé. Ijebu Ọ̀kín ó ti pokùn ó gbára wọ̀ títí ó fi dé ìlú òyìnbó ni wọ́n wọ Ijebu Ọ̀kín kọ̀ọ̀kan bí. Ìyọlá Aduke Destiny lolúwa bá fún ṣe. Ẹ̀yẹ lọ káàkiri àgbálá ayé ẹ wo orí YouTube ká lọ wo Ijebu Ọ̀kín bẹ̀. Ọ̀pẹ̀lẹ́ńgẹ́ ojúlówó ọmọ Èkìtì tí ò lábàwọ́n rárá. Pupa Yẹmí ẹlẹ́rìn ẹ̀yẹ lẹ́nu awẹ̀wù àràbí ẹni lọ́rẹ̀ sànà ìyàwó ọmọbìnrin gbọ̀ngbọ̀n gidi ọmọbìnrin gbọ̀ngbọ̀n gidi a ní púpọ̀ lẹ́wà. Pupa Yẹmí olójú edé olójú oge onímú oge ẹlẹ́sẹ̀ oge alára oge ọlọ́run oge ẹlẹ́yìn oge gbogbo ara oge ní mi ní jọjọ́ mi nì. Ìyọlá Aduke Destiny àbùkù òní kàn ọ́ Ẹlẹ́dùmarè òní jẹ́ òtẹ́ láyé. Àṣeyí sáàmọ́dún ọdún ayọ̀ lọ́ọ́ ṣe lágbára Olúwa. Ọdún owó ọdún ọmọ ọdún àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀. Ọmọ onípínlẹ̀ Èkìtì ọmọ olókè méjì takọtabo lórí ara wọn. Ọmọ olókè mẹ́rìndínlógún ṣebí wọn náà ni mo sì ń kí lọ́wọ́. Òkè làbọ̀ bá gùn láyé pé ta ni ó bọ́ba lọ sójú ogun. Ǹbá tètè jí ǹbá bọ́ba rè dí àgbọn. Ọmọ alágbogbo àjírù gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ ní ṣọ́ọ̀ṣì. Ọmọ alágbogbo àjírù lọ́jọ́ ìsinmi òwúrọ̀. Ọmọ wa o ọmọ ẹkùn o. Destiny Aduke Ìyọlá ìwọ tó sọ ní wàá ṣe tẹ̀mí lágbára lọ́wọ́ Olúwa. Èmi ọba gbogbo akéwì ní ṣàdúrà fún ọ wípé òdòdó ayọ̀ rẹ ò ní rẹ̀ dànù.